mo kí o ìtàn láyé ẹjọ mo kí gbogbo ilé o ìyá mi Àbíkẹ́ gbogbo ẹni mo kí orí mi rè o náà wọn ló máa ń lọ kòtò kan wọn ń pe kò bàbá èmi ń kọ́ àlàyé èmi kọ́ wọn ní kòtò yẹn gáárì ìfàmọjọ gábà àìtí ìparí ìjàjù àmàkín létà tá a ti parí láti fún mi lóúnjẹ oúnjẹ competition náà so gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀ so gáárì ráàyè yẹn kí lànàbí ló ń ṣe ń bẹ kó tó di pé ẹ̀mí yọ sí mo wá bá díìsì yìí pàdé hadíìsì yìí ní ẹ̀dàgbọ́n ẹ bá mi gbé kíní síkà ẹ̀ kò náà so káwọn èèyàn wá lè rí èyìnbó ẹ̀ dáadáa ẹ̀yin ọ̀dọ́gbọ́n fẹ́ jẹ́ ká fi ó kan kéjì kó lè fún wa lè sọ̀tì ẹ má pa gbogbo tọ́pìkì rẹ̀ ẹ má gbé tọ́pìkì rẹ̀ dápadà dákun oníṣẹ́ tí ń ṣe ń bẹ̀ o so now ó ní Ibn Umar látọ̀dọ̀ Ibn Umar ó ní Ibn Umar yìí used to kill snake Ibn Umar yìí máa pa ejò so máa pé bí wọn náà bá réjò ó pa ó ní máa pejò ó yẹ ìmẹ̀ yẹn but when Abu Lubaba informed him that Prophet Muhammad forbidden the killing the unaliving of snake nígbà tí Abu Lubaba wá ní sọ fún pé so ti gbàgbé ni pé Muhammad sọ pé ẹ gbọ́dọ̀ máa pa ejò living in the house ní ìtẹ́ bá rí nínú ilé yín ejò tẹ́ bá ká mọ́nú ilé yín ẹ má máa pa wọ́n mọ́ ó yẹ níbẹ̀ yẹn he gave up killing them báyìí ni òun náà bá sọ pé òun ò ní pe jù mọ́ ẹ wọ̀rọ̀ tí ń bẹ láàrin wọ́n pé bó o bá sí èrè borí ẹ bá ti dàrú pẹ̀lú Islam bó bá réjò lórùlé fílẹ̀ kó káwọn ọmọ sínú ilé kó sùn kó gbọ́kànlé Muhammad pétọ̀ Muhammad ní a máa pè jù wo kíní ìwádìí sí nìsín wọ́n pé gbogbo ejò tó bá ti rí nínú ilé o gbọ́dọ̀ pa torí òun náà bẹ́ẹ̀ gbélé ni oye èmi wá mú méjì nínú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé infamography àdìsí yẹn fọ́ nìkan ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé kí ló fà á tí ànábì fi ní kí a máa pa ejò àkọ́kọ́ ni pé symbol ejò kí ni iṣẹ́ tí ejò máa ń ṣe oye tí wọ́n bá ní nínú gbogbo spirit àwọn spirit tí máa ń lo àwọ̀ ejò àwọn àlìjẹ̀nú ni ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé lọ́dọ̀ wọn lọ́hùn wọn a máa lo àlìjẹ̀nú púpọ̀ àlìjẹ̀nú ó wà lọ́dọ̀ wọn àwọ̀ ọ̀la àlìjẹ̀nú ń bí oye so ṣùgbọ́n wọ́n di voice àlìjẹ̀nú náà pẹ̀lú jínú èdè Lárúbáwá ni àwọn ni wọ́n mọ̀ náà ṣe lọ́dọ̀ wọn ó wá ní ká má pa ejò torí pé ẹni tó bá ń bá àlìjẹ̀nú ṣe ò ní fẹ́ kẹ́ pé jò láíláí oye báyẹn torí pé àwọn tí ń bá ṣe ò ní wọ́n lè wá níwà ejò yìí tán dẹ̀ sábà máa ń wájú náà nìyẹn now ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé símbọ́ọ̀lù ejò kí ni símbọ́ọ̀lù ejò àkọ́kọ́ ni pé ejò wà fún dangerous thing ejò máa ń ṣiṣẹ́ dangerous ó máa ń ṣiṣẹ́ wisdom ó máa ń ṣiṣẹ́ chaos ó máa ń ṣiṣẹ́ good with wisdom ẹ jẹ́ kí á gbé jáde ká máa wò lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì so kí a máa wò ní ẹyọ kọ̀ọ̀kan èjèèjì so torí pé a máa ń sọ̀rọ̀ kan fúnra wa pé àwọn èèyàn kò sẹ́ni tó ní kó má ṣe nǹkan ṣùgbọ́n in tó ń ṣe yẹn ìjọ mọ́ do you know what you are doing oye tó bá jẹ́ pé Áfíríkà mọ́ tá à ń ṣe ni mo nígbàgbọ́ pé kálukú ò ní ṣe torí tí kálukú ń wá kiri náà ni holy ó fẹ́ wà holy ó fẹ́ mọ́ ó fẹ́ dẹni ọlọ́run tó wá fẹ́ dẹni ẹ̀yẹn so mọ́ bí n bá fẹ́ di ọ̀rẹ́ ayò famojography nísìn àkọ́kọ́ tí kọ́kọ́ lọ wá ní kíni tí máa dùn mọ́ kíni máa dùn mọ́ nínú kíni tí kì í jẹ́ kínú ẹ bàjẹ́ kíni tó like kíni tí ò like òun là á fi dọ̀rẹ́ God tí wọ́n fẹ́ bá sọ̀rẹ́ so mọ́ ẹnìkan ò rírí oye ẹ jẹ́ kí n sáré brief eléyìí oye mẹ́yẹn ìyẹn ẹgbẹ́ nǹkan tí mo béèrè snake symbol in all spirituality oye àkọ́kọ́ ni pé iṣẹ́ tí ejò máa ń ṣe ni life force / energy ẹlẹ́ẹ̀kejì transformation yẹn ni pé ìmá gbogbo bí tí ejò bá wà ṣe mọ̀ pé ejò máa bọ́ àwọ̀ kalẹ̀
ìbò àwọ̀kalẹ̀ yẹn máa ń túmọ̀ sí pé gbogbo bíkíbi tí wọ́n bá ti ń lo símbọ̀ yẹn tí agbára kíní yẹn bá wà tí ó bá jẹ́ pé méjì ni wọ́n lánàá wọn ò di mẹ́jọ léni wọ́n mọ̀ pọ̀ sí wọ́n mọ̀ transform ó yẹ yín mẹ́yẹn wọ́n kàn mọ̀ pọ̀ sí lóríṣiríṣi ó yẹ yín mẹ́yẹn so ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ẹ ti rí ẹlẹ́ẹ̀kẹta ó ní danger or evil danger or evil nínú iṣẹ́ tí symbol ejò máa ń ṣe ni so ẹlẹ́ẹ̀kẹrin ni healing and medicine oye ẹlẹ́ẹ̀karùn ni hiding knowledge or wisdom that is the point sori this number 5 hiding knowledge and wisdom yìí there are so many places tó ṣe pé nínú Quran tó ò lè understand láíláí mo rí tracy bàbá ọba lọmọ ń bẹ̀ yẹn ẹ dákun ẹ bá ń gbé ọba lọmọ sókè o so hiding knowledge or wisdom ká tọ́jú ìmọ̀ pamọ́ kó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan míì tá a máa gbé jáde ó rí lè pọ̀ nínú àwọn religion yẹn gan ọ̀tọ̀ ní nǹkan tó máa kà which is ọ̀tọ̀ ní tó wà ń bẹ̀ gangan you need to know the fact religion àwọn àfáà yín sọ fún yín pé wọ́n ní gbogbo ayé mú apárẹ́ tẹ́ bá ti kú ẹ̀ ń lọ sí inú náà ní àbálì Jánnà Allah dẹ̀ sọ nínú alukurahani oye ìfàmọ́ geography ó máa rántí fásì yẹn níbi tí ó ti ń sọ pé nánú kàlákínà súnmọ̀nùmí tukùn á sì pa yín wánúhù yìí kún á túyè yín súnmọ̀nùmí tukùn á tún pa yín súnmọ̀ ilé ìtújà òun tó ní á pa yín ayé yín ṣe mọ́ kó ti sọ̀rọ̀ rí káníṣẹ́ mẹ́ àwọn àfáà yín dẹ̀ sọ pé bẹ́ẹ̀ bá ti kú ẹ̀ lọ sálì Jánnà ẹ̀ lọ nú náà ni oye mo ṣe sọ fún ẹ pé sórí culture tó ń wò yẹn nínú Hinduism tí wọ́n ti gbé Christianity àti Islam gan jáde orí reincarnation náà jòkó sí bó wà ní Islam ò ṣe ní wà lórí reincarnation oye verse bá sọ̀rọ̀ reincarnation nínú Quran máa wá sọ bíi mẹ́rin fún ẹ kó o lè mọ̀ pé àwọn àfáà ń pa mi kó o wá ti dàfà ẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé tá a ti kú ìdájọ́ ló kàn verse yìí kọ́ kí lélẹ̀ wí ibẹ̀ ló ti máa mọ̀ wípé àṣà àti ìṣe náà ti bọ̀ bẹ̀ wọ́n kò díẹ̀ fún ẹ àtàwọn tí wọ́n fẹ́ jẹun lára rẹ tí wọ́n nídìí láti dẹ́rùbà ẹ kó o lè kówó lẹ̀ wọ́n nídìí láti pe tí ò ṣe fún ọ kó lè bá àṣẹ́tì oye báyẹn so hiding knowledge or wisdom ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣe ń tá a mọ̀ ó dẹ̀ tún jà olódo ní òun irú fáwọn geography yìí nìsín nígbà tí fáwọn geography sì ń jẹ́ mùsùlùmí àfa ńlá ni o níjọ́ tí ò ti ṣe mùsùlùmí máa ń sẹ́ kò mọ̀ Islam tẹ́lẹ̀ náà kò mú kì í sàfà kódà kò kéw wọ́n lè ní alibata ló ti kú lè kéw that is àbòsí ẹ̀sìn nìyẹn nígbà tó wà ń bẹ àfa ńlá ni àfa ńlá gidi jí ó ṣe pé wọ́n mọ̀ kìlọ̀ kíbà wọ́n ṣe láìláìlá tí wọ́n tún mọ̀ lu bàndírì tẹ̀lé wọn ẹjẹ́ kan láwọn òṣèlú Islam ẹni tó gbọ́ ní kíni ẹni tí ò mọ̀ kéw kò mọ̀ kéw gangan náà tẹ́lẹ̀ náà Islam òye so that is it torí pé wọn ò ní sọ fún ẹ pé ó yé kó má bàa ṣe kíni o kó má bàa lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ òun dẹ̀ ló máa sọ fàtì fún tọrọ òun lórí fàtì religion yẹn ó ní this dual meaning ó ní àwọn ìtumọ̀ méjì yìí ń túmọ̀ sí good plus dangerous wọ́n máa gbé good síwájú fún ẹ tán bá dé wọ́n á sọ fún ẹ pé Islam is a religion of peace lakundinukum waliyedi ṣé tiẹ̀ kí n ṣe tèmi Islam ẹ̀sìn àlàáfíà ni oye bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n dangerous wà nínú ẹ̀ which you don't know ó dẹ̀ lè mọ̀ pé dangerous wà nínú ẹ̀ wàá rí pé tí ọmọ kékeré bá rí ejò yóò dàbí okùn kódà yóò fẹ́ lè máa bá nígbà tí ò dá mọ̀ pé ikú ni torí pé kọ́lé ejò fanimọ́rọ́ọ̀sì oye bẹ́ẹ̀ yẹn ọmọdé ó máa wò pé okùn wo ló fàn yìí bẹ́ẹ̀ náà lẹ́ni tí ò mẹ̀sìn ti ń ṣe ó ń ṣe. ẹ rí i pé nígbà tó ń sọ̀rọ̀ snake symbol yẹn ó ní pé ó gbé dangerous ó gbé gbogbo tí ń jẹ́ràn cows gbogbo ẹ̀ ló gbé sínú so symbol yẹn pọ̀ ó ní danger or evil healing or medicine life force energy so dangerous plus good plus dangerous ibi yìí ni mo fẹ́ kẹ́ jẹ́ kí a underline òun ló fà á kí ló wá fà á tà nábì fi ní kí a máa péjò ẹni ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin mùsùlùmí why tí à ń worship God tó léèwọ̀ òun worship God tó léèwọ̀
dákun, are you telling me that supreme being ẹni tó dáyé tó dọ̀run oye ó lè léèwọ̀ oye wọ́n sọ fún ẹ wípé Allah ò láìkì ẹlẹ́dẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni Allah ò láìkì ajá Allah ò láìkì orógbó wọn ò láìkì obì gbígbẹ oye wọn ò dẹ̀ láìkì àlùbọ́sà ẹ dákun torí Ọlọ́run ṣé supreme being tó ẹni tó dá ayé tó dá ọ̀run tí ò láìkì ẹlẹ́dẹ̀ ṣó máa dá ẹlẹ́dẹ̀ yẹn rárá oye ṣó lè jẹ́ pé ẹni tí ò láìkì ajá tó ṣe pé ajá lè wẹ̀ ṣó lè jóun ló dá gbogbo ayé kó tún wá kírètì ajá náà ṣó lè jóun ló dá ayé kó kírètì torí tó máa bá orógbó lọ́wọ́ èèyàn ní Mọ́kà wọ́n máa gé lórí ní ìjìyà ẹni tó bá mú orógbó lọ Mọ́kà kódà kó jẹ́ oró kan wọ́n máa pa ni. You are worshiping God tí ó ní èèwọ̀ dákun nínú ìwọ àti God tó léèwọ̀ kí ni ìyàtọ̀ ìdí tó fi léèwọ̀ tí wọ́n fi léèwọ̀ òun náà ni pé òun jẹun ẹni tó bá ń jẹun tó ń gba nǹkan tí ń jẹ nǹkan ní léèwọ̀ ẹni tó bá ní taste ní léèwọ̀ ẹni tó bá ní thinking dédé pé thinking ẹ lò bí tiwa báyìí ló máa léèwọ̀ dákun ìwọ léèwọ̀ Allah náà lè ti ní tiẹ̀. You are worshiping a God òun sin God tó léèwọ̀ God ẹ sọ fún ẹ pé òun ò láìkì ẹlẹ́dẹ̀ God ẹ sọ fún ẹ pé tó o bá fẹ́ sìn òun ò láìkì ẹran ajá your God ẹ ò fẹ́ orógbó God ẹ ò fẹ́ obì kódà God ẹ ò fẹ́ àwòrán nínú ilé tí o bá ń gbé ó tún wá wà nínú àdíìsì wípé bó o bá rédíò lórùlé o ò gbọ́dọ̀ pa o ò gbọ́dọ̀ péjò wá dákun torí Ọlọ́run jájọ reason papọ̀ ká kọ́kọ́ lọ síbi God tó kọ́kọ́ léèwọ̀ náà ṣé ẹni tó léèwọ̀ ṣó lè jóun ló dáyé ló dọ̀run ẹni tó léèwọ̀ tó bá jẹ́ pé òun ló dá gbogbo nǹkan kò ní dá ẹlẹ́dẹ̀ torí ẹlẹ́dẹ̀ èèwọ̀ rẹ̀ ni ìyẹn Allah yẹn tó bá jẹ́ pé Allah ló dá gbogbo nǹkan kò ní kórìíra ajá torí kò ní wulẹ̀ kírètì rárá tó bá jẹ́ òun ló dá gbogbo nǹkan kò ní dórógbó kò ní dóbì torí pé kí ni o kò ní wulẹ̀ kírètì why are you worshiping the God tó jẹ́ pé bákan náà lẹ́sẹ̀ rí dákun má bínú wọ Muslim tó wà ń bí báyìí kí ni fẹ́ǹtì wa àtàlà ìwọ léèwọ̀ ó láwọn kankan tó like bó ṣe wà yìí gbogbo ẹ̀dá dẹ̀ ni Allah náà ní tí ò like Allah ò like ẹran ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n ń gbàgbò Allah ń gbàgbò Allah máa ń jẹ àgbò ṣùgbọ́n kò like ẹlẹ́dẹ̀ Allah ò like ẹran ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ náà nísìn ó léèwọ̀ tiẹ̀ Allah nílé ìwọ náà nílé nísìn báyìí sìn yìí téèyàn bá fẹ́ wá sọ́dọ̀ ẹ tó fẹ́ lọ́dọ̀ Allah náà ó máa pè wọ́ lọ́tọ̀ pé tọ̀ dágúnbò làdírẹ́sì ilé rẹ o yóò tún pe nọ́mbà tọ̀dọ̀ Allah náà pé tọ́ tábà dé Mọ́kà ọ̀kadà abúlé máa gbé ìwọ ní street your God náà ní street oye ìwọ fún rẹ olọ́ta tí ó mọ̀ pé olọ́ta wá kàn wẹ́ lómi ìbò kàn ní láìkẹ́ pé mi kàn láìkì gà ẹ̀ Allah náà lọ́ta oye báyìí àwọn kan náà wà tó yẹ pé Allah kà láìkì wọn náà ni oye tó dá ló mọ̀ sí wọn lọ́nà torí kò láìkì wọn oye ìwọ lọ́rẹ̀ẹ́ God ẹ náà lọ́rẹ̀ẹ́ God ẹ tí wọ́n sọ fún ẹ pé wo bí ẹni tó bá jẹ́ ọ̀tá tòun mọ̀ bá ṣe o mọ̀ bọ́ta òun ṣe torí pé ọ̀rẹ́ ọ̀tá ẹni ni human dogman ìròrí àwọn èèyàn irú ifamojography nìsín tí n bá lọ́ta kan tí ifamojography bá ń bá ṣe sẹ́mi pé màá bá ifamojography ṣe pé ọ̀gbẹ́ni máa dalẹ̀ mi bẹ́ẹ̀ náà làlá ṣe rí torí gbogbo bí tálà ti ń sọ pé gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀tá Allah má bá ṣe which is Allah ò fẹ́ kó o bá ọ̀tá tòun ṣe torí pé ọ̀rẹ́ ọ̀tá ẹni ni that is dogma wa ni dèdè ọpọlọ àwọn èèyàn ò gẹ̀tẹ̀ oye Allah ní ọ̀rẹ́ tòun ni kó máa bá ṣe torí pé ọ̀rẹ́ ẹni ni
dìdí tí wọn náà lè ṣe tó o lè rò. Allah lọ́ta ìwọ náà lọ́ta, Allah lọ́rẹ́ ìwọ náà lọ́rẹ́, Allah máa ń bínú ìwọ náà ń bínú, inú Allah máa ń dùn ìwọ náà, kódà Allah máa ń rẹ́rìn ìwọ náà rẹ́rìn. Ó yé báyẹn, Allah rẹ́rìn ìwọ náà lẹ́rìn. What is the difference between you guys? Ó yé báyẹn, ibẹ̀ ló ti máa mọ̀ wípé o ti understand the ayé. Téèyàn ò bá dẹ̀ ti understand the ayé, ó máa reincarnate ni. Torí pé jẹ́ ń sọ àṣírí reincarnation fún ẹ o. Sórí sóòlù wa tá a gbèrú yìí ó dà gẹ́gẹ́ bí nǹkan kan tá a create ni tá a wá fẹ́ kó ní liberation, kó understand kí ló wà nínú ayé, kó understand the knowledge. Wọ́n á wá ní kó wá nú ayé kó máa liberate. Tó bá jẹ́ ẹ̀mẹ́ 500 ló wá kó tó gbọ́n, yóò mọ̀ rúùlù náà ni, yóò mọ̀ gbá bọ́dì míì náà ni. Ó dijọ́ tó bá liberate tí wọ́n fún rẹ mọ̀ rẹ ló ṣe kúrò nínú róòlù, ló ṣe wọnú àgbáyé ibi tá a torí ẹ̀dá gangan tó já àgbáyé ìfọ̀kànbalẹ̀. Torí ẹni tó create ẹ ò ní náà kò lálìjẹ́ náà. Ó dá gbogbo wa ní spirit ni, tó dẹ̀ kí gbogbo wa wà láàyè kan gẹ́gẹ́ bí ààyè tí ó mọ̀ gbàgbọ́. Spirit tá a dá tẹ́lẹ̀ fún bẹ lára rẹ̀ kó lọ wẹ̀ lódò, ó wá wẹ̀ kò mọ́ yóò mọ̀ pàrọ̀ odò náà ní. Sórí in tó máa fà máa gbọ́, torí pé ignorance tó fi wà nínú ayé tó bá gbẹ̀tàn bó ṣe ń chest yẹn tó ń ṣe yẹn náà, ó yé báyẹn, òun ignorance ló máa ń bí attachment. Kí náà ń pè attachment ni pé Allah ni máa sìnkú. Sórí Allah tó fẹ́ sìnkú yẹn ó rí ever ní knowledge láyé. Oye, tó bá ti wá wọlé lọ sínú attachment ló máa ń wá bí karma. Bẹ́ẹ̀ dá bá dẹ̀ ti kú lórí karma, dandan ni kó tó padà wá láti wá gbẹ̀san karma yẹn. Lọ gbẹ̀san karma, ẹlòmíì ayé kẹfà ló wà yìí nìsín, ẹlẹ́ẹ̀kẹjọ lẹlòmíì róòlù lọ́wọ́ yìí nìsín, nígbà tó yẹ pé ẹyọ kan lẹlòmíì wá tó ti liberate tó ti lọ. Oye, so o ní láti mọ tán pé ní knowledge, mọ tó ń ṣe, bó bá pè rẹ ni o ṣe. Èwo ni kó mọ̀mọ̀ tó mọ fatia, ó sì ṣe fatia fún 40 years. Ó sì lo títí tó fi pé 50, ó sì mọ̀ pé rúlà náà sọ mistura, ó sì mọ̀ pé rúlà ló kọ̀ rẹ̀ ń jẹ́. Ọmọ mi ń gbà wọn sọ ọkọ rẹ̀ pákó tá a fi fo kọ́tà, pákó orí kọ́tà náà sọ kó mọ̀. Khashba pákó orí kọ́tà, pákó tá a fi fo kọ́tà kọ́ mọ́ ṣubú, òun náà sọ. Inú ó sì máa dùn tán bá ń pè é. Wí báyìí, so o need láti understanding tán pè ní life. Ok, nísìn nínú ayé níjọ́ tí ẹ̀sìn ti bẹ̀rẹ̀, ṣé èèyàn kọ́ ló ń kún ẹ̀sìn lọ́wọ́? Èèyàn kọ́ ló ń kún ẹ̀sìn lọ́wọ́, èèyàn ní. Wí báyìí, torí pé èèyàn ló máa kún ẹ̀sìn lọ́wọ́, torí pé èèyàn ló create ẹ̀sìn. Oye, God ò lẹ́sìn. Ìdí tí God ò dẹ̀ fi lè lẹ́sìn ni pé gbogbo tí ń jẹ́ràn culture láyé, God ni source of everything. Bó ṣe fẹ́ ṣe ẹ̀yin lọ́dọ̀ tiyín ló ṣe yín, bó ṣe máa ṣe yín ó yàtọ̀ sí bó ṣe máa ṣe lòmíì lọ́dọ̀ wọn. In tó wọ́ọ̀kì lórí ilẹ̀ kọ̀ọ̀kan ló plant síbẹ̀. Ó dà gẹ́gẹ́ bí, jẹ́ fún example, God dà gẹ́gẹ́ bí generator tó rà tó wá tàn níta, tó wá fi faná wọlé. Ṣé o mọ̀ wípé iná globe pálọ̀ ó yàtọ̀ sí ti toilet, ó yàtọ̀ sí ti bedroom, ó yàtọ̀ sí ti room àwọn ọmọ, ó yàtọ̀ sí ti room ìyàwó, ó yàtọ̀ sí awaiting room. Gbogbo globe yẹn pátápátá, kí ni gbogbo globe yẹn máa yìn? Kò sí tán fẹ́ yìn kọjá generator ta o. Bí generator ta bá ti kú, gbogbo globe ti kú. Kó wá ní no rárá. Torí pé mi fẹ́ generator yẹn nìkan ni globe kan mo fẹ́ yọ ńbẹ̀. O ní rí globe yẹn lò wá tú wà lókun. Ìtàn pè ní ṣọ́ọ̀ṣì ayé, energy tẹ fẹ́ connect mọ́ yẹn wọn ò bí ẹ dá. O ní wo orí èèyàn ò ní burú títí kó lọ múná lórí power line, kó ní kí náà ń lè fúlù, kó má wàá gbéná gborí transformer, kó ní orí power line direct lòun ti fẹ́ múná, iná ẹ̀ máa fúlù torí ilé ajóná, òun gáfẹ̀ ní èdì. Oye, ṣọ́ọ̀ṣì yẹn kọjá kó ló fẹ́ connect mọ́ direct. Gbogbo tó wà nínú ayé máa connect mọ́ nǹkan kankan tó connect mọ́ ni. Ẹ wá sọ religion kan tó wà tí ò ní intermediary pẹ̀lú ẹ̀, fún mi lẹ́yọ kan. Àtàwọn religion tẹ pè ní monotheism àbí gíníkan steam náà ni, ẹ dákun ṣé ò ní intermediary? Tí ò bá ní intermediary, òkúta aláǹgbẹ́nu sí nǹkan tán lura wọn sílé ṣe ń di rẹ̀, kí ló ń ṣiṣẹ́ fún? Ẹ dákun yípo ìkíní ṣiṣẹ́ fún. Èwo nínú yín ló wá rí God yẹn? Tẹ́ ẹ bá sin ìwé, ẹ máa sin tó ń bẹ nínú ìwé. You have no option. Ó yẹ yín mẹ̀yẹn. Ṣé ẹ dẹ̀ rí àwọn kan wà
tí wọ́n ń pè ní àwọn spirit ilẹ̀ kéékèèké kan àwọn yẹn tún máa ń mú èèyàn ṣeré tí wọ́n bá rí i pé ó wà engage nínú nǹkan tó like nǹkan gangan wọ́n tún máa yọ sí ẹ lójú àlá wọ́n tún máa mú ọ ṣeré lórí ẹ̀ àwọn wá fọ́nì tí wọ́n bá rí i pé ó like Jésù gan wọ́n dẹ̀ gbáwọ̀ Jésù wọ̀ wọ́n dẹ̀ máa wá kí ọ torí pé àwọn àlìjànnà àwọn element spirit kéékèèké ni o wọ́n dẹ̀ máa wá kí ọ inú rẹ̀ ó dẹ̀ máa dùn pé orí Jésù Ọlọ́run ó dẹ̀ tó máa báwọn èèyàn fà pé láàárọ̀ lóru mọ́júmọ́ ìṣe àlémi àti Jésù jọ jẹun ni tó ò ní mọ̀ pé àwọn small element àwọn àlìjànnà kéékèèké ládùúgbò àwọn làwọn mú ọ ṣeré ó yé máa ẹni tó bá jẹ́ pé aláàlú láìkì yóò kàn rí rẹ̀ ń kábà pé òun lùlù wọ́n lùlù fóun òun jó inú máa dùn pé aláàpò òun ránṣẹ́ which is àwọn àlìjànnà àwọn element kéékèèké ní mọ́pọlọ rẹ̀ ṣeré torí àwọn láìkéré pàgà òye so kò wá sí sórí kó o tó lè mọ̀ wípé ó ṣe supreme being gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹni tó bá máa polówó ẹ̀sìn fún ẹni kó mú ẹ dọ́dọ̀ God yẹn pé ẹ wo bí níbi tá a dé yìí àti ra gbá àti ra wo àti ra kòkó bàbá àsásùn kí lẹ́lẹ́ mú wá ẹ̀sìn ní ẹ̀sìn àbí ok ẹ mú wa dọ́dọ̀ supreme being tá a fẹ́ sìn yẹn ẹ jẹ́ ká mẹ́ni tá a fẹ́ sìn yẹn járí ẹ má kọ sínú ìwé mọ́ ẹ má kọ sí mọ́ oye torí ìwé tẹ́ ẹ kọ́kọ́ mo yẹn rìpọ́tẹ̀ mo ń kọ̀rẹ́tẹ̀ mo kọ̀rẹ́tẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta ẹ̀mẹ́rin. And all the world worship only one God. Ṣé mo tún ti bọ́ọ̀lẹ̀ ni? Rárá, èmi gangan ni mo bọ́ọ̀lẹ̀, wọ́n ti já wa dànù, mo padà resume ni. Ẹ káàbọ̀. Ẹ bá ẹyin ìjọba ẹ power tap ẹjọ́ bá power tap wá ti ẹjọ́. Ẹgbọ́n sókè ẹ máa bá program. Ẹyin ìjọba ẹjọ́ bá power tap. Oye, mo ní can all the world worship only one God under one culture out of all? Ǹjẹ́ ṣé gbogbo ayé lè sin God kan so? Àkọ́kọ́ ni pé ibi tí ò ní kọ́kọ́ ti ní kò ní pé gbogbo tí ń jẹ́ràn God tó wà nínú ayé àṣà àti ìṣe ló create ẹ̀. Quote me wrong o, sọ pé rọ́ ni mò ń pa o. Gbogbo tí ń jẹ́ràn God nínú ayé ìtajọ wàyí culture and tradition ló bí God. Gbogbo tí ń jẹ́ràn God àṣà àti ìṣe báwa ṣe ní Ọlọ́run Olódùmarè nínú àṣà àti ìṣe wa làwọn aláàlá náà ní àlá láṣà àti ìṣe wọn làwọn ní Jesus làwọn náà ní láṣà àti ìṣe wọn gbogbo tí ń jẹ́ràn God oyè ìmẹ̀ yẹn àṣà àti ìṣe ló bí oyè ó wá ní based on current global realities religion diversity and human history it is not practically possible for all the world to worship only one God under one culture which is not possible torí pé a lè gbọ́ra wáyé kò sí ní gbogbo spirituality yẹn ò lè work fún gbogbo yín láíláíláíláí èwo ni oye only why many peoples hold the philosophical belief that different religions are separate paths leading to the same divine presence ẹ ti rí ó ní gbogbo tí ń jẹ́ràn different religion tí kálukú ń ṣe àtàwọn tá a lọ lọ́rùn Olódùmarè lọ́dọ̀ wa àtàwọn Haúsá tó ní pangu kan tó jẹ àgbà kan tó sọ sí orí àkìtàn àtàwọn tó ní Yahweh àtàwọn tó ní gbà tí kálukú bá ń ṣe according to their àṣà àti ṣe ẹ máa lọ pàdé lábẹ́ ṣọ́ọ̀ṣì kan ni bó ṣe jẹ́ pé ẹ ò lè trace iná pálọ̀ kó má jẹ́ pé ìdí generator yẹn lẹ ti máa bá lè trace iná toilet kó má jẹ́ bẹ́ẹ̀ lẹ ti máa bá gbogbo tí ń jẹ́ràn ná ìdí generator ẹyọ kan kódà kó jẹ́ lé mẹ́wàá lẹ fà á sí ìdí generator yẹn náà ni gbogbo wọn máa padà sí ẹ máa fi generator yẹn wí example of the supreme being tó fanas everywhere ní tó bá wá àwọn kálukú ní òfin náà ṣe oye gbogbo tí kálukú dẹ̀ fẹ́ yìn òun náà ni the source oye kéèyàn wá nítọ̀ in táwa ń ṣe lọ́dọ̀ tiwa àṣà àti ṣe tiwa òun ní kẹgbà dandan ogun ló máa ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ para yín ni kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe kò ní sí sinmi oye àwọn tí wọ́n dẹ̀ create kíní yẹn àwọn tán create kíní yẹn wọ́n create ẹ̀ for politics ni tó bá ti rẹ́ni tó bá ti ń sọ fún ẹ pé òun ní God kan yàtọ̀ sí tiẹ̀ ó fẹ́ bá ti yín jẹ́ ni ó fẹ́ gba nǹkan kan lọ́wọ́ yín ó ti fẹ́ sọ yín di olórí ibú ni ó dẹ̀ ẹ má bínú ẹ̀yin èèyàn wa ẹ dákun àwọn religion yìí tán sọ di religion pé àwọn God làwọn ń ṣiṣẹ́ fún yín náà ṣé wọ́n padà claim law ṣé wọ́n padà claim òfin tán bá wá claim òfin tán wá claim ilẹ̀ tán bá wá claim ilẹ̀ tán wá claim òkè tán bá wá claim òkè tán wá ti invade ilẹ̀ yín ẹ̀yin ọmọ onílùú ẹ máa wá sanwó jẹ́ ńláyé gbé fáwọn Fúlàní lẹ́yìn gúrò
Oye ime yẹn. So ó ní kí ni o, ó ní it's not possible. Ó ní the practical reality is characterized by profound diversity. Oye, ó ní gbogbo ẹ̀ ó wà characterized. Oye, gbogbo ẹ̀ ló pín yẹ́lẹyẹ̀lẹ lórí kíni o, lórí bí wọ́n ṣe dálẹ̀. Ọlọ́run má jẹ́ yín olúwa rẹ̀ ó yọ gan lórí ọ̀rọ̀ yín. Oye yín bẹ́ẹ̀ yẹn. Exactly pẹ̀lẹ́pẹ̀lẹ́. Oye kẹsà lè jí yìí náà ni gbogbo olúwẹ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ yọ yín nísìn. Bàbá ọ̀rá tó yè. Oye, so díẹ̀ torí eyín. So nítẹ̀síwájú, ó ní here is an analysis. Ó ní eléyìí ní àlàyé of why a single world religion and culture is unlikely and challenging. Ó ní àlàyé rèé tóun wá fi jẹ́ kí n mọ̀ pé kálá mú ẹ̀sìn kan lábẹ́ culture kankan ní gbogbo ayé ń ṣe, ó yé báyẹn, ó máa wà challenging pé nǹkan burúkú ni. Ó ní àkọ́kọ́ ni pé fundamental diversity of belief system. Nítorí máa kọ́ fún yín nìyẹn. Ó ní not all deistic. Ó ní a significant portion of the world population practice religion that do not focus on a single creator God. Ẹ ti rí. Ó ní pé gbogbo àwọn significant ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn practice ẹ̀sìn ṣùgbọ́n wọn ò focus lórí God ẹyọkan. Wọn ò focus lórí God ẹyọkan. Ó ní gẹ́gẹ́ bí Buddhism for example focus on enlightenment rather than a personal deity. Ẹ ti rí. Ẹ wà àwọn Buddhism. Ó ní àwọn Buddhism yìí ní táwọn focus ní enlightenment. Oye, ju pé káwọn láwọn face deity kan pé supreme being kan táwọn láwọn worship lọ. Ó ní while Jainism, ó ní ṣùgbọ́n àwọn Jainism does not believe in God. Àwọn ò dẹ̀ believe nínú God rárá at all. Torí pé wọ́n believe ní pé kí ni o, God. Oye, lè lẹ́yìn worship God kọjá pé kí ni o, ẹ máa worship ìwà. Ẹ máa worship humanity, ẹ máa worship love, ẹ máa worship standard, ẹ máa worship happiness. That is their own belief. Oye, kó tó wá ka àwọn polytheism and monotheism. Only Hinduism embrace a polytheism framework. Sórí àkọ́kọ́ ni pé gbogbo tí ń jẹ́ religion láyé wọ́n á fi framework sí torí èèyàn ló create ẹ̀. Does God have religion? Mo sọ fún wa lánàá, King Jago wọ́n bá wa treat topic kan lánàá. Does God have religion? Ṣé Ọlọ́run lẹ́sìn? Ọlọ́run gangan tó lè lẹ́sìn kó lè lẹ́sìn tí ò bá fẹ́ ṣàbòsí. Èèyàn ló create gbogbo kíní yẹn kọ́lọ́n jẹ́ agbọ́n ni. Oye, ó ní kíni o, a polytheistic framework with numerous deities. Oye, which differs greatly from the monotheistic one God, focus on Abrahamic tradition like Christianity, Islam and Judaism. Ìjọ mọ̀ pé Christianity, Islam and Judaism yìí wọ́n pín bọ́n dẹ̀ ṣe pín yẹn kò bí Ọlọ́run nú. Bí wọ́n ṣe ń jà pé wọ́n ló wà lójú ọ̀nà wo sínú tó mọ̀ pé kò bí Ọlọ́run nú. Oye, ó dà gẹ́gẹ́ bí bàbá tó délé ni tọmọ méjì wá ń jà pé èmi mo ní bàbá ìwọ ló ní bàbá ṣe mọ̀ pé bàbá ó jókòó ní inú bàbá ó máa wá dùn pé àwọn ọmọ mi ní claim mi so fẹ́ kí inú Ọlọ́run ó bàjẹ́ ni ṣe inú Ọlọ́run ò lè bàjẹ́ kódà Ọlọ́run ó tún máa fi wá ṣe fáàrí ni pé àwọn eléyìí sì ń jà pé àwọn làwọn ní mí bí wọn náà sì máa dunnú bọ́ ọmọ rẹ bá ń jà sí ọ pé àwa la ní ọ ìwọ ni kó o má wàá rìn dìn débi pé wàá lọ gbantí kò kàn ẹ́ lọ́wọ́ kàn ẹ́ lẹ́sẹ̀. Oye, tábà ní monotheism ṣé the concept of one God ṣé ẹ̀sìn ló kọ́kọ́ gbé wá fún wa ni? Ẹ wojọ́ tí Yorùbá ti wà lórí concept of one God títí dàárọ̀ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ rún mọ́ wa lára ni. Yorùbá ò ní ọlọ́run míì kọjá ọlọ́run Olódùmarè láti ilẹ̀ ni kódà fún ọlọ́run yẹn gan àyẹ̀ṣà ló wà ọlọ́run Olódùmarè àyẹ̀ṣà ló wà. Ṣebí ńgbà tí ìyá ọmọ àlè tí Usman Dan Fodio yẹn tó kọ òun ló lọ kọ kọ́kọ́ kọ the god of kíní kan sínú ìkéwú ẹ̀ kíní tíra tó ṣe tó pe àṣà àti ṣe wa lẹ́sìn kó tó wá di pé àwọn Samuel Johnson náà kọ kan tó pe gbogbo ẹ̀ ní god of iron, god of igbá, god of awo. Oye ìmọ̀ ẹ̀yẹn táàdẹ̀ rán wọn ṣẹ́. Oye, so now kí la fẹ́ mú jáde nìyí ẹ rí i pé gbogbo tí jẹ́ ìran ayé síbẹ̀ ṣe fẹ́ sí one God ẹni kẹ́ ẹ mọ́ gọ̀ bí bẹ́ẹ̀ bá fi lè gba orúkọ olórúkọ tẹ́ ẹ gba èdè elédè tẹ́ ẹ gbẹ̀sìn ẹlẹ́sìn ẹ ti ta lẹ́yìn ẹ gbàgbé ẹ kò sí nǹkan kan ẹ kù mọ́ síbì kan ẹ ti gbèdé elédè
ẹ ti gbẹ̀sẹ̀ ẹ ti gba gọ́ọ̀dù ń gọ́ọ̀dù yàtọ̀ sí gọ́ọ̀dù tí tó yàtọ̀ sí belief system yín entirely ẹ dẹ̀ ti gba ẹ gba gọ́ọ̀dù ẹ gba religion ẹ tún gba name ẹ tún gba language ibo lẹ wá kù sí ẹ ti tán lẹ̀ oyè torí ẹ̀ lọ wọ́n fi máa sọ fún yín pé kí ni o ẹ̀wọ̀n ẹlẹ́sìn yẹn ẹlẹ́sìn yẹn àwọn tó bá jọ ń ṣẹ̀sìn yẹn ni kó jọ mọ̀ ọ̀yá àwọn tó bá jọ ṣe ká má jọ mọ̀ ọ̀yá wọ́n á lè mọ bó làwọn dúró bó làwọn lọ ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn èèyàn ti ń kúrò nínú ẹ̀sìn yẹn gan ṣùgbọ́n àwọn èèyàn ò fura àbá kan sunkún ní ànẹ́nìsìn tí mò ń wo fídíò rẹ̀ pé àwọn èèyàn wá mọ́sálásí mo ní kán wó kán fi kó tẹ́ẹ̀lì àwọn èèyàn máa wó tẹ́ẹ̀lì mọ́sálásí náà ní wá ṣùgbọ́n tó bá tó tẹ́ẹ̀lì wàláhì àwọn èèyàn lọ àbílẹ̀ snooker àwọn èèyàn máa lọ ó yẹ mẹ́yẹn torí pé àyè fàájì nìyẹn kódà gbórú wa igan la máa lọ ó yẹ mẹ́yẹn á lọ bá wọn patronize ẹ̀ ó yẹ so I need láti understand the kíní yẹn dẹ̀ ti wọnú ọpọlọ àwọn èèyàn ti pé àwọn èèyàn ti ń ṣe wèrè lábẹ́ ẹ̀sìn ọpọlọ àwọn èèyàn ò ṣiṣẹ́ mọ́ lábẹ́ ẹ̀sìn oye so mo ṣe research kan pé kí ni tó lè ṣẹlẹ̀ tí a bá gba ń tán pè ní ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá kí ló lè ṣẹlẹ̀ oye so ó wá gbé àìmọye nǹkan kan wá mo fẹ́ kí a jọ wo àwọn nǹkan tí ó fún wa lọ́rọ̀ so eléyìí ok ó dàbí pé òun náà lélẹ̀ àkọ́kọ́ ni pé the push for Sharia law in Yoruba land as a sensitive issue ó ní pé kí a mú ká gba Sharia law nílẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan kan tó léwu púpọ̀ with critics and regional leaders ó yé báyẹn warning of several potential negative effects on the area social cultural and legal fabric. Now àkọ́kọ́ ni pé ó ní erosion of religion harmony ìṣòro àkọ́kọ́ nìyẹn ó ní sex and cows ó ní leaders one máa pè é padà network àbálà ọ̀dọ̀ wọn bó ṣe ń ṣe nìyẹn ok wọ́n ti padà dé síbẹ̀ yẹn àmọ́ kí wọ́n tó máa bá program yẹn lọ mo fẹ́ make mention kankan èèyàn wa ìjọ má bínú kí ló wá dé Africa ẹ má bínú scott ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ wà ní request ni mo rí ẹ má bínú gbogbo àná la máa para gòkè tá a máa sọ̀rọ̀ ẹ má bínú ẹjọ́ ẹ má bínú àmọ́ mo fẹ́ clear eléyìí bàbá ètò láyé wọ́n sọ nǹkan kan lẹ́ẹ̀kan wọ́n sọ̀rọ̀ nípa snake ẹ mọ̀ wọ́n ti bọ́ síbò mi ìfẹ́ kọ́ tọ̀rọ̀ yẹn but mo ní láti sọ ìran Yorùbá tá bá bìlọ́ǹgì síbì kan pàápàá nínú àwọn tí wọ́n ń pè ní awo ẹ mọ̀ pé àti ń sọ gbogbo eléyìí lórí social media tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń fi pamọ́ kódà àwọn tán ṣe gan wọn daṣọ bo ni àmọ́ ayé ti dáadé ìran Yorùbá ti padà àti jí àti kúrò lójú oorun pé à ń sùn rárá kò sí nǹkan kan tá à ń ṣe tó jẹ́ èèwọ̀ kò sí ìran tí wọ́n máa ṣe fún tá à ń ṣe so tá bá fẹ́ sọ̀rọ̀ nípa ejò kí ló dé tí Muhammadu sọ pé ká má máa pa ejò ká fi ejò lẹ̀ kó máa lọ kó máa ṣẹ̀mí kó wà òkè kéjò wà òkè kódà tá bá rí ejò ní orí òrùlé wa ká fi ilẹ̀ ká má pa á ejò tí wọ́n sọ wípé ó tan Ádámù àti Éfà jẹ bàbá lọmọ ẹ má bọ ilẹ̀ làwọn àyè yìí náà ok kí ló dé ètò láyé ẹ má bọ báyìí mo tún ti ń gbé ń padà mi rí ń gbé o bí mo ṣe ń sọ lọ ẹ má bínú ẹ̀yẹ̀yàn wa ejò tí wọ́n present fún wa wípé òun ni Sátánì tọ́ǹtù tó fi tan Àwáwù tí Àwáwù fi ní opportunity láti tan Éfà sorry tí Àwáwù fi ní opportunity láti tan Ádámù ejò yìí ni Muhammadu sọ wípé tá bá rí ní ẹ̀gbẹ́ ilé wa tá bá rí ní inú ilé wa tá bá rí lórí òrùlé wa ká mọ́ ká ní the problem ká lọ sùn á gbọ́dọ̀ pa ejò tó bá belong sínú àwọn ẹgbẹ́ kan pàápàá association of tradition association example bóyá bí Ògbóni bóyá bí Òtẹ̀fá bóyá bí IRF àwọn kankan ṣá tó jẹ́ tradition kò sí ìlú tí ò sí o kì í ṣèwọ̀ ní ká lówó ń ta nílẹ̀ wa
àwọn èèwọ̀ kan wà ńbẹ̀ tó yẹ pé common èèwọ̀ ni wọ́n máa sọ fún ẹ wípé má jòlú o tó bá jọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ torí pé olú ó ṣe báyìí fúnran ẹ̀dán rí tó bá jẹ́ni tó tẹ ifá wọ́n á sọ fún ẹ pé èèwọ̀ ni o gbọ́dọ̀ sùn tí òkú náà o gbọ́dọ̀ sùn sórí afárá o gbọ́dọ̀ sùn sórí àpáta o gbọ́dọ̀ fi ewé kókò nùdí o gbọ́dọ̀ fi jákó fi yàgbẹ́ torí pé ewé kókò ti ṣe báyìí rí ẹlòmíì mọ̀ wípé ṣe bí àfáà ni mo pera mi tẹ́lẹ̀ báwo ni mo ṣe sáré mọ gbogbo kínní nǹkan torí ẹ̀ dá mi láti sàtíà nìyẹn o. So Muhammadu wá sọ pé ká má jẹ ejò kí ló ṣẹlẹ̀ kí ló bí ejò tí Allah ti pọ́ìntì fún wa wípé òun ló tan Ádámù àti Éfà jẹ nínú ọgbà Édẹ́nì nínú àlùjánnà ṣó yẹ kó wà ní pòsíṣàn pé ká má pa irọ́ nítorí kó sọ fún wa ní wípé anyway tẹ bá gbúrò pé wọ́n dákọ̀ ejò kódà kó jẹ́ èèyàn ni wọ́n ń pè léjò ẹ lọ pa onítọ̀ yẹn nítorí kí Muhammadu sọ nìyẹn. Okay, I have a question bàbá wa lọmọ ẹ káàbọ̀ sà. I have a question. The question goes like this pé ẹlẹ́dẹ̀ kí ni ẹlẹ́dẹ̀ ṣe tí Allah fi sọ pé ká má jẹ ẹlẹ́dẹ̀ kí ni ẹlẹ́dẹ̀ àti Allah jọ fà pọ̀ kí ni àjọṣepọ̀ tó wà láàrin Allah àti ẹlẹ́dẹ̀ tó fi máa sọ pé ká má jẹ ẹlẹ́dẹ̀ kí ló dé tó dá ẹlẹ́dẹ̀ nígbà tó mọ̀ pé a gbọ́dọ̀ jẹ kí ló tó dá ajá nígbà tó mọ̀ pé a gbọ́dọ̀ jẹ kí ló tó dá orógbó nígbà tó mọ̀ pé èèwọ̀ tòun ni ṣó yẹ kí èṣù ní èèwọ̀ ọláàlú ògiri òkò abániwárà àbáàrídá ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ̀pa ó ní èèwọ̀ ẹ gbọ́dọ̀ fún léèwọ̀ ẹ̀ jẹ. Èmi Ìfàwọn geography mo ní èèwọ̀ tí mi ò gbọ́dọ̀ jẹ bàbá ọba lọmọ ẹnì kọ̀ọ̀kan ní individual wa la ní èèwọ̀ tá a fẹ́ tá a gbọ́dọ̀ jẹ. Kí ló bí adániwáyé tó dá gbogbo nǹkan nínú tó dá tún wá yan èèwọ̀ fún rẹ̀ tán bá rí orógbó ètò láyé sọ́lẹ̀ kan tán bá rí orógbó ẹyọ kan lọ́wọ́ ẹ̀ nílẹ̀ Saudi wọ́n máa pa ẹni èèwọ̀ aláàníwọ̀ ẹ̀ gbọ́dọ̀ mọ́rógbó dédi Kàábà o ó dẹ̀ rí bí ẹni wípé kíní yìí jọ ẹ̀ka ìnà o ó lè ní obì nínú yàrá ẹ̀ nílẹ̀ Saudi ó gbọ́dọ̀ mú wọn gbọ́dọ̀ rí lọ́wọ́ ẹ̀ èèwọ̀ ní wàá they are going to pa ẹ́ they will pan you. Bàbá ètò láyé ẹjọ́ ẹ bá wa send request ẹjọ́ kíní tẹ́ ń sọ yìí àti ẹ ti bàdé ẹ ti fẹ́nu ẹjọ́ bì kan. Ẹjọ́ má bínú Ìfàmọ́ geography ẹjọ́ ẹ má bínú ẹ bá blọọkù man àfíìsì olórí burúkú ẹjọ́. Ta ló máa blọọkù àfíìsì. Moderator bóyá kẹ bá blọọkù ẹ because ó máa gbà bọ̀dẹ̀ alábọ̀dẹ̀ ni ó máa lọ report live yẹn ni ẹjọ́. Tọ̀ bóyá torí report because pé bóyá ó lè kọ nǹkan kan tó máa irọ́ mélòó lára ilé eléyìí tí Islam òye tí Islam bá ilé ilé ìṣó máa wà níbí àwọn broda ẹ àwọn kí lorúkọ ẹ ṣéèkì kìnnì kan tó máa ń ṣe eléyìí pé yẹn àtàwọn eléyìí yíyọ yẹn àti tí ó sọ pé ọmọ ọdún mẹ́fà is an adult so àwọn yẹn náà lè wá bí tá a máa wò pé kí náà ń ṣe ń bí irú àwọn eléyìí slippers ní under slippers làwọn eléyìí má bínú. As I was saying bàbá ètò láyé ẹ send request ẹjọ́ so kí wọ́n dẹ̀ present Allah fún wa ní ẹni tó ní èèwọ̀ wípé Allah sọ pé ṣé kọ́ máa block ẹni àbí kan block ó ti gba blocking already. Ó ti dàbá ẹ filẹ̀ ok bàbá ètò láyé láwọn ti send ọmọ Oòduà ẹ má bínú ìmọ̀ pẹ́ ti send mo tó ń retí request ló yẹ kí n máa rojọ́ òun wáyà ẹ má bínú ẹ káàbọ̀ rojọ́ òun wáyà ẹ yẹ kí n fẹ́ ẹ yẹ kí n ráǹdì kíní yẹn up ẹjọ́. Rándọ̀bẹ́ continue sir. so kéèyàn dẹ̀ present fún wa wípé èèwọ̀ Allah ni ajá ó ní àgbọ̀dọ̀ jẹ́ kí ló dé tó dá ajá in the first place kẹsọ wípé ó dá ọgbà àlìjánà ó wá dá igi tó jẹ́ wípé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ síbẹ̀ are you crazy?
ó dá igi tá a gbọ́dọ̀ jẹ èso ẹ̀ sínú ibi tó dá wa sí ṣé ẹ̀rí pé ó ń tẹ́mtì wa nìyẹn ṣé yẹn ló jọ Ọlọ́run wa ṣá. àmọ́ Yorùbá Muslim orí wọn dọ́ta ẹ lọ́wọ́ ìran yòókù ó kéré nínú ìran tó máa ń jà fún Allah àmọ́ Yorùbá Muslim àwọn ìran Lárúbáwá gangan tẹ bá sọ pé báyìí ni ọ̀rọ̀ yìí rí tó bá ti jẹ́ pé òótọ́ gbogbo ń tà ń kà táwọn Amadélékè ń kà nínú àwọn kìnìún gbogbo ń táwọn Jágò ń gbé jáde yìí táwọn King Jágò ń gbé jáde yìí gbogbo ẹ̀ pátápátá tẹ bá present ẹ̀ síwájú Lárúbáwá wọ́n máa sọ fún yín pé òótọ́ ni pé fact ni ní tó ṣẹlẹ̀ ní táwọn mọ̀ ni but Yorùbá Muslim máa wá tẹ̀ kíá fún wọn máa sọ fún yín pé kò rí bẹ́ẹ̀ tó bá fi lè mú Allah tó fi lè sọ wípé a gbọ́dọ̀ mú orógbó wá sí di Kaaba a jẹ́ pé Kaaba yẹn náà ó ní tán máa ń present sí díẹ̀ ó máa láwọn nǹkan tó máa wà presentable sí díẹ̀ ó máa láwọn nǹkan tó yẹ pé since tó lè dá orógbó yọ lọ́tọ̀ tó dá obì yọ lọ́tọ̀ tó dá ajá yọ tó dá ẹlẹ́dẹ̀ yọ a jẹ́ pé ìwọ tiẹ̀ náà nìyẹn kò lè jẹ́ supreme being. Abẹ́tùláyé ẹgbọ́n sókè má bínú mo fẹ́ try láti pa kámẹ́rà yìí mi ìlàta ẹgbẹ́ mi ríra mi gbé sí big screen and then mi rí kámẹ́rà yẹn pa nẹ́tíwọ́ọ̀kì yẹn dẹ̀ ni ẹ máa bá program yẹn sọ. ṣé bàbá yẹn wà ń bẹ báyẹn bàbá ètò láyé. Abba ìwọ kí yín àpótò látàárọ̀ kọ̀ọ̀sá mo ti kí bàbá ètò láyé wọ́n ti treat nǹkan tó pọ̀ so wọ́n dẹ̀ débi ọ̀rọ̀ àwọn mo kí gbogbo àwọn àtàṣe dára kọ̀mí tó náà o bàbá Jágò ọmọọba àti gbogbo wa tá tún ṣẹ̀ṣẹ̀ darapọ̀ ní comment section mo lè kọ́ wa tá ti ń bàbọ̀ náà láti àárọ̀ torí kí wọ́n ti treat ọ̀rọ̀ àwọn ẹranko púpọ̀ so wọ́n wá treat ẹ̀ débi tọ̀rọ̀ ajá so bí a kì í dẹ̀bẹ̀ láti bẹ̀yẹ so nípa ti tọ̀rọ̀ ajá yẹ mo fẹ́ máa gbé àwọn àdìtì yẹn wá bọ̀ bó ṣe change form mi ni mi tí máa kó àwọn nǹkan púpọ̀ sí lórí so kò sí much lórí ilé màá ṣe download ẹ̀ padà ní so ṣe nǹkan tó funny nípa títí ọ̀rọ̀ alájáde yẹn ni pé ó funny gan cause ṣe é mọ̀ wípé wọ́n gẹ́gẹ́ bí Allah ṣe sọ pé òun mọ́ tó dẹ̀ jẹ́ pé gbogbo èmi ni àwọn áńgẹ́lì tó rán ìyẹ́ àwọn Jùbírì àtàwọn gbogbo àwọn áńgẹ́lì tó rán so ìgbàgbọ́ àwọn mùsùlùmí ni pé àwọn nǹkan yẹn mímọ́ ni wọ́n wà so níwọ̀nba ìgbà tí Allah bá wá rán àwọn kìnìyẹn ní iṣẹ́ àwọn Jùbírì yẹ àwọn áńgẹ́lì ṣé ó yẹ kí nǹkan kankan wà tó jẹ́ pé ó máa lè dí wọn lọ́wọ́ kò sí nǹkan kan bá ti fi lè dí àwọn áńgẹ́lì lọ́wọ́ tó jẹ́ àwọn ìránṣẹ́ Allah ṣe mọ̀ pé automatically Allah ní nǹkan yẹn dí lọ́wọ́ nítorí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé Kùránì wá according to them Jùbírì ló ń sọ fún Muhammad so nǹkan tí Jùbírì bá ti sọ Allah ló sọ níbi àgbọ́yé àwọn mùsùlùmí so ẹ̀kejì tó wà ń bẹ̀ ni pé níwọ̀nba ìgbà tó bá wá rí bẹ́ẹ̀ so gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni pé ajá máa ń dí Allah lọ́wọ́ Allah bẹ̀rù ajá àdìtì tó sọ pọ̀ so a máa gbé àdìtì yẹn wá bọ̀ kì í ṣe ni ìyẹn ní apá àkọ́kọ́ apá kejì ni wípé ṣe rí àwọn mùsùlùmí ó mọ̀ pé Allah ló nílò wa àwọn ò nílò Allah kílèmù dẹ́pọ̀ nínú Quran nítorí pé tẹ́ bá wo àyà tó wà lójú screen yìí Allah ló ń sọ̀rọ̀ ó ń bá ẹnìkan sọ̀rọ̀ ńgbà yẹn so tó dẹ̀ sọ wípé ó sọ wípé kí wọ́n má ṣe jọ́sìn fún nǹkan kan mi àyàfi kó jẹ́ ohun Allah ní kí wọ́n máa jọ́sìn fún Allah wá tẹ̀síwájú wá fọ̀rọ̀ ẹ̀gùn ó ní nítorí wípé nǹkan tí wọ́n ń jọ́sìn fún yẹ ìyá wọn sì gidi tí wọ́n ń jọ́sìn fún ó ní kò lè ṣe wọ́n lóore kò dẹ̀ lè ṣe wọ́n ní ibi so Allah nìkan ni kí wọ́n máa jọ́sìn fún ìbéèrè tó wá tẹ̀lé ni pé Allah condemn àwọn sì gidi yẹ now Allah fún ara rẹ̀ nǹkan tó condemn wọn sí pé kò lè ṣe wọ́n lóore kò dẹ̀ lè ṣe wọ́n ní ibi ṣe mọ̀ pé Allah fún ara rẹ̀ náà kò lè ṣèyàn lóore kò lè ṣèyàn níbi torí pé kò sí ẹ̀rí ibi tí Allah ti ṣèyàn lóore rí kò dẹ̀ síbi tó ti ṣe àwọn nǹkan tó ń sọ ogun àwọn nǹkan yẹ kò sí so tẹ bá wọnú háyà yìí àti next verse ìgbà yẹn ló wá sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe nǹkan tí ó jẹ́ pé wọ́n fi ṣe Ibrahim tí wọ́n jù sínú iná
tó sọ pé òun ṣiṣẹ́ ìyanu kí náà yẹ má lè bá àjò kí gbogbo ẹ̀ máa tutù but funny expert ni pé nígbà tí Muhammadu jẹ májèlé irú nǹkan yìí ò ṣẹlẹ̀ ṣùgbọ́n mi nílé lọ púpọ̀ nítorí yẹ kí n máa gbé àwọn nǹkan yẹn wá so kí gbogbo wa lè bá máa fi ọkàn bá lọ so kó lè bá nítumọ̀ ní bàbá ṣe ń sọ but torí pé mo ti ń ṣe àwọn nǹkan nílùú lọ́wọ́ and then a máa tún ní láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé ìwé Quran táwọn mùsùlùmí sọ wípé ìwé àwọn bíbélì ní kí àwọn èèyàn ti tọwọ́ bọ̀ so Allah sọ pé ìwé yìí ò pé mọ́ so wípé ṣùgbọ́n alukuran tó ń rán wá sílé ayé pẹ̀lú Muhammad so pé òun máa dáàbò bo Quran yẹ so ó wá máa jẹ́ ká lọ síbi the collation of the Quran àti wọ́n kó Quran jọ ṣé àwọn apart from pé àdìtì sọ pé àwọn àyà kan ti wà missing so àwa máa tún lọ gbé collation of Quran wà nígbà tí wọ́n collate gbogbo Quran jọ so tó máa jẹ́rìí pé Quran fún alára ẹ̀ gangan Allah tó ṣàṣìṣe níbi ibẹ̀ yẹ kò pé till date so a máa ní láti gbé ìwé yẹn wá mímí ti ní lórí fóònù mi so tí máa ti download ẹ̀ so máa lè máa tíkẹ̀ kò kàn ní jẹ́ pé àkàn ka textbook the whole kinní yẹ so that a bá ti ń kà ara máa sọ wẹ́rẹ́wẹ́rẹ́ tá a fi máa débi tá à ń lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe collate Quran jọ so bí wọ́n dẹ̀ ṣe Babẹ́tìláyé ti sọ bọ́n ṣe pa àwọn kàlífà wọn so májèlé náà ni wọ́n fi pa Abubakar wọn náà jẹ́ májèlé ni gẹ́gẹ́ bí wọ́n ṣe fi pa Muhammad so láti máa fi jẹ́rìí láti máa fi jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Allah fún alára rẹ̀ àti Islam fún alára rẹ̀ wọn àlágbára so gbogbo ẹ̀ wọ́n dẹ̀ mọ́ lórí pípa náà ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n pa wọ́n ni so nǹkan fi aya kìlà pa nǹkan fi májèlé pa so kílà aláwo nígbà tí nǹkan tó bá tiẹ̀ ṣẹlẹ̀ sí Muhammad tó bá já ṣìṣe so báwo ni ti Abubakar náà tó ṣe jẹ́ Usman gbogbo wọn kí ló dé tó jẹ́ kí gbogbo wọn náà wọ́n máa aya kìlà sí wọn ní kí ló pa wọ́n so ó jẹ́ nǹkan tó yẹ pé agbúrò máa kíyèsí nípa àwọn ẹ̀sìn yẹ so ẹ̀sìn yóò make sense kò sí nǹkan tó make sense níbi ibẹ̀ so Allah ló nídìí ìrun lọ́wọ́ wa o nídìí ìrun lọ́wọ́ nídìí ẹ̀ lọ́wọ́ Allah tẹ́ bá fọkàn bá Kúránì lọ màá list àwọn àyà yẹn tá máa kà á so Allah wọ́n máa sọ láti tún sọ ní pé ẹ kírun fún mi so kì í ṣe fún benefit tiwa ló fi ní ká kírun fún benefit ti tiẹ̀ ní ká máa rántí wọn all the time ká máa ṣe nǹkan yìí láti máa fi ṣèrántí wọn so gbogbo àwọn nǹkan yẹ tẹ́ bá fi òye gbé wọ́kọ́ ló yẹ kó máa dandan mi pé kí n ṣe nǹkan dandan tó bá yẹ kí mo bá nílò ẹ jẹ́ kí n tó ẹ wá èmi ni màá tó ẹ wá nígbà tí mo bá ti rí àǹfààní tó ń ṣe fáwọn kan so màá wá tó ẹ wá ṣe understand so adẹ tí mo fi wá láti mọ ìdí tí Islam fi wà á ti rí nínú Quran 38 ìdí tó fi sọ̀kalẹ̀ wá so kò sí nǹkan méjì so láti lè subdues gbogbo èèyàn non-Arab láti lè subdues wọn sí under àwọn Lárúbáwá so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àyà sísúra yìí sọ̀kalẹ̀ ni so adé láti wà very very careful so kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bọ̀ máa gbé àyà yẹn wá bí àti bàbá Ifeanyi Geography bá ṣe live lọ́la so kágbára lọ́wọ́ Ọlọ́run máa fẹ́ mi máa láì kí máa gbé àwọn ẹ̀rí yẹn wá so tí bí àti gbogbo lébà bí mi ò ṣe máa ń ṣe àwọn nǹkan yẹn so a máa lè máa rí kò kàn ní jẹ́ pé àkàrà sọ lóyún orí so ó dẹ̀ máa jẹ́ fẹ́ kó jẹ́ pé authorized Islamic book so táyà pé tí dídìrín àfáà kan bá wá àwọn akíwò tọrọ jẹ́ yẹ wọn ò ní lè sọ wípé ìwé tẹ̀ ń kà yẹ àwọn Ṣíà ló gbà Sálàfí ó gbà èmi ò kí fẹ́ gbọ́ yẹ so tá a bá ti gbé wá kó o kà á ní ká dẹ̀ tẹ̀síwájú so wọ́n jẹ́ ń dúró báyìí náà mo kí gbogbo lélẹ̀ kan sí Babẹ́tòláyé bàbá Fáṣọ ẹ káàbọ̀ ẹgbẹ́ òsókè o mo kí gbogbo lélẹ̀ kan sí pákó ètò láyé ọwọ́ important ẹjọ́ mo kí gbogbo ilé o ẹ kú wájú ẹ kú ètò Ifeanyi Geography olóòtú ètò bàbá wa ètò láyé more wisdom ó dàgbà ṣe máa inbox mi ní nọ́mbà yín so a ṣe tó dáa síra wa because mo máa ń gbádùn ètò yín mo fẹ́ back up tẹ́ sọ láìpẹ́ yìí máa páàkì ní ìsinmi bẹ́ẹ̀ fi hàn hàn gbogbo ilé kó tètò sórí kinní nípa ejò tí wọ́n sọ ìkan tí àwọn òyìnbó yẹ háìdì fún wa ó pọ̀ tí a ò mọ̀ ẹ̀gùn bọ́lẹ̀. mo ti ń wá mo ṣe máa fi kinní hàn ní ìsinmi ìsọ̀rọ̀ ejò yẹn ní tí wọ́n háìdì fún wa pọ̀ tá ò mọ̀ níbi tí wọ́n fẹ́ fi hàn yìí fámásì ni ilé ìta ògùn ẹ bá wo símbọ̀ tó wà lókè yìí ṣe gẹ́dá ṣe rí símbọ̀ yẹn
bẹ́ẹ̀ ni red yẹn symbol ejò òun ni wọ́n lò tó fi kọ a yìí tẹ́ bá wo ibi tó parí níbi ẹnu yẹn ẹ̀rí symbol dábí oró ejò lẹ́nu ẹ̀ ń bẹ̀ ṣẹ́rí abẹ́rí òkè ló wà ló fi fà mí lè súnmọ́ jù báyìí lọ symbol ejò náà fi kọ a yìí even gan ní hospital wọ́n máa ń gbé symbol ejò sí kọ́nà kan níbẹ̀ so gba tí mo rí bẹ́lá sẹ́bà bí tírì náà àrí òun náà lókè yẹn pharmacy ilé ògùn ilé wọn máa ń ta ògùn bẹ́ẹ̀ ni so ó wà nínú healing and cure tẹ̀sán lẹ́ẹ̀kan yẹn so n táwọn ó pọ̀ nínú ayé yìí táwọn òyìnbó hide fún wa tó ń sọ di èèwọ̀ fún àwa which means kò kí ń ṣe èèwọ̀ ètò ilé ayé ni so tí wọ́n fi hàn gbogbo lé symbol ejò yẹn even gan wà nínú kí náà inú hospital náà wọ́n gbé síbẹ̀ láwọn hospital kan jẹ́ pé ejò wọ́n yà báyìí wọ́n dẹ̀ gbé sí kọ́nà kan bẹ̀ níjọ́ tá a rí àbúrò mi kan bèrè pé wáyé tó gbé ejò sí hospital mo lè mi náà mọ̀ so wọ́n lè kọ́njọ́ kan tó wá sọ̀rọ̀ yẹn tó sọ̀rọ̀ nípa healing and cure ejò yẹn náà pé ó ní nǹkan ṣe pẹ̀lú medicine so ẹ̀tọ́ mẹ́nu bá dé sí báyìí wọ́n á rí pé ó yẹ kí èèyàn máa ṣe research kó máa wá ìmọ̀ ìkọ́ pọ̀ náà ayé tí wọ́n hide fún wa wọ́n hide ẹ̀ fún wa wọ́n báyé wa jẹ́ gan pẹ̀lẹ́sìn wọ́n fi ẹ̀sìn bo ojú wa ká má rí nǹkan ká má rí nothing so kìíní nísìn báyìí ó ní nǹkan ṣe pẹ̀lú nǹkan kan tó ní máa ṣẹlẹ̀ ní ìbẹ̀rẹ̀ ayé tiwọn náà tí wọ́n fi ń lò as symbol ní pharmacy àti hospital bí wọ́n kò yóò gbolé nìyẹn. ẹ ṣé bàbá mi ẹ ṣé gan ṣe rí àwọn kan àtọ́ pé kò yé wa ó dẹ̀ yẹ ká wòye sí bàbá ọmọba ẹ jájọ wòye sí kinní yìí nígbà tí ayé bẹ̀rẹ̀ aláàkí ádámọ̀ nílò ohun àwáwù pé tẹ́ bá jẹ èso yìí ètò láyé ó sọ fún wọn wípé ẹ máa kú ni o you are going to die ẹ máa kú tẹ́ bá jẹ èso yìí ẹ máa kú good wọ́n mú dání àwọn adélèké Allah sọ fún ádámù àti éfà pé tẹ́ bá jẹ èso yìí ẹ máa kú ni wọ́n ti mú dání pé táwọn bá jẹ kíní àwọn máa kú nígbà tí ejò wá dé ejò wá sọ fún wọn wípé ẹ wá lọ jèso yìí wọn á ní àìrọ o ẹ máa kú ni Allah sọ fáwọn fáwọn máa kú táwọn bá jẹ èso yìí ejò wá sọ fún wọn pé rárá according to that story books wípé rárá ẹ lè kú ẹ máa ní ìyè àìnípẹ̀kun that is healing ìwòsàn and then ọgbọ́n orí wa kò sí ńbẹ̀ tẹ́lẹ̀ ọpọlọ wa ò ṣiṣẹ́ ọpọlọ ádámù àti éfà ò ṣiṣẹ́ ìhòhò ni wọ́n wà wọn ẹ̀dẹ̀mọ̀ páwọn wà ní ìhòhò if their brain is working perfectly wọn gbọ́dọ̀ wà ní ìhòhò kán mọ̀ pé ìhòhò làwọn wà. ṣùgbọ́n tí ọpọlọ wọn ò ṣiṣẹ́ wọ́n wà bí ọmọdé tí ò lọ́pọlọ wọ́n wà ní ìhòhò wọn mọ̀ páwọn wà ní ìhòhò wọ́n dẹ̀ ti àgbàlagbà rẹ̀ ni wọ́n ti dàgbà. So báyìí ni aláàtọmọ pé tẹ́ bá ti jésù ẹ máa kó ìjọ wá yọ sí àwáwó wá sọ fún if wípé àìrọ ò ní kú ọpọlọ orí ẹ máa ṣiṣẹ́ wàá gbọ́n wàá ojú ẹ máa là ilẹ̀ wàá dẹ̀ tún ní iyè wàá láǹfààní àti ṣẹ̀mí on your own. So wa accept wa jẹ position tí Allah fi wọ́n sí tí Yahweh fi wọ́n sí tí Jehovah fi wọ́n sí tí God kátàdájí tó fi wọ́n sí pé ẹ máa kú nígbà tí wọ́n jẹ èso yẹn àwọn ọmọ bá wọn kú o ń tàlà sọ wọ́n ní ìmọ̀ ojú wọn là wọ́n ní ìmọ̀ ọpọlọ wọn ṣiṣẹ́ ojú wọn là wọ́n tún wá lè gbé ayé on their own. Can you imagine? ẹjọ tẹ bá yẹ tán Mr. Babájídé yìí tẹ bá gbé wọn sókè ẹ dágbọn náà fẹẹ fi nǹkan wá bóyá kí n bọ́lẹ̀ fún wọn náà. irọ́ no. bàbá ẹ parí ọ̀rọ̀ yín náà ẹ parí ọ̀rọ̀ yín náà ẹ má bínú pé mo ń ta jẹ́. ok so káwá sọ pé bóyá. gbé wọn sókè ń sìn ẹ má wọrí. ogun ká pé bóyá ní kán lo symbol ejò ní healing wọn ṣe mistake
wọ́n ṣe mistake wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe òyìnbó mọ̀ ń tó pọ̀ tí wọ́n fi pamọ́ fún wa àwa náà orí wa ẹ̀ṣẹ̀ ń pẹ́ ẹ̀ṣẹ̀ ń wò àmọ́ ìran lágbáwá kùránì kìnìkan those people are evil they are evil. But àwọn náà wọ́n yìí pé fact lélẹ̀ wọ́n dá fact mọ̀ but in the position of pé evil ni wọ́n lè pa ejò ẹni àwọn Muhammadu gan ló sọ fún yín pé tẹ bá réjò lórí òrùlé yín ẹ máa pa o ẹ máa lè o ẹ lọ sùn. Ta ló dì sí fáwọn kan bàbá Babájídé ẹ send request nígbà wọn wà lókè ẹ ti wọlé. Yes sir ẹ kú iṣẹ́ ẹ kú ètò mo kàn fẹ́ sáré fi nǹkan kan mo máa sí fídíò mi mo kàn fẹ́ sáré fi nǹkan kan wọ̀nyí ń pọ̀ ọ̀rọ̀ ejò tí ẹ̀ ń sọ yẹn ní pé òótọ́ ni wọ́n ti fi nǹkan kan eléyìí ò tiẹ̀ kì í ṣe alphabet kì í ṣe anything báwo mo ṣe fẹ́ yí ojú kìíní ẹ jọ sáà o báwo mo ṣe fẹ́ yí ojú fídíò yìí. ẹtẹ di ojú ara yín yẹn ó máa gbé kinní kan wá lẹ́gbẹ̀ẹ́ kámẹ́rà yẹn ó máa dàbí pé bóyá ẹ fẹ́ tọ̀nù nǹkan báyìí bíi sáàpù báyìí ẹ̀rọ àtẹ ó máa ẹtẹ orí ara yín yẹn. ẹ wò mo kàn ní kí n sáré fi wọ̀nyí ni because bẹ́ẹ̀ ṣe ń sọ tí mò ń gbọ́ mo kàn lọ nípa àwòtọ́ ni kíní ẹ wò kan ìwé ògùn nílùú bíi tèmi wà lélẹ̀ ẹ̀rí pọ̀ ògùn gan wà náà ìwé ògùn níbi tó tẹ̀wọ̀n wà nínú kí ni símbọ̀ ẹjọ́ ìyẹn lórí ẹ̀yẹn òun ló kọ owó yẹn. ẹ wo ejò náà fi sáàkù kíní yẹn. so nǹkan tèmi ní kí n kàn sáré wọlé kí n kàn ṣó lé ní àwọn gbogbo lé nìyẹn so ẹ máa bẹ́tò lọ àgbádùn yìí. Bàbá Ifeoma geography ẹ fi kún ìtàn mókíyìn bàbá Babájídé ẹ fi kún níbi ọ̀rọ̀ yìí pé Allah sọ pé òun fẹ́ dá Adam and Eve sínú ọgbà tí wọ́n ti máa ó sọ pé òun fẹ́ dá sórí ilẹ̀ orí ilẹ̀ ló sọ so báwo ni orí ilẹ̀ ṣe tún dínú paradise ìjà àlùjẹ́ náà tí wọ́n kọ́kọ́ dá sí ṣe understand so tí ṣàìtó ọ̀bà dẹ̀ ṣe nǹkan tó ṣe yẹ ṣe mọ̀ pé determination Allah prophecy ẹ̀ kò dẹ̀ ní wá sí ìmúṣẹ kò sí ọba ṣẹ báwo bí tí a bá jẹ èṣù báwo dàwọn yẹn ti fẹ́ lórí ilẹ̀ ayé according to him so láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn nìtàn yẹn ti wọ́ tẹ́ bá fọkàn bá lọ so irọ́ lásán ni. ẹ lè jẹ́ mi bọ́ because kémi lè kọ́ nǹkan tẹ́mi kan fẹ́ sáré ṣó nìyẹn pé òótọ́ wà nínú gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń bá wọn èèyàn sọ tí. Bàbá Babájídé ṣẹ́ni ní tá a bá ti wá sókè bí ilẹ̀ wa sọ ìran Yorùbá kì í ṣe ìran amúkànmọ́kàn mo á padà sórí ọ̀rọ̀ tárí bàbá Délékè sọ ẹ má bínú ìran Yorùbá ò kì í ṣe ìran amúkànmọ́kàn tẹ bá rárá àgàbàgebè nínú ọmọ Yorùbá ọmọ àlè Yorùbá ni ilé tó bá jọ ọmọ kan kò ní lágàbàgebè inú ẹ̀ máa mọ́ ó máa ṣe sí bí igbá ni ọmọ Yorùbá nìyẹn ìran Yorùbá máa ń ní inú mímọ́ ni a máa ń ní inú funfun ni inú wa máa ń ṣe sí bí igbá ni a máa ń bára wa lò a máa ń bá èèyàn ṣe tọkàntọkàn ni nǹkan kan tá a bá ti sọ ń bíbà yìí pẹ̀lú movement tá a wà lórí ẹ̀yìn lórí ìran Yorùbá yìí tá a sọ pé àwa lọmọ Yorùbá òtítọ́ àwa lọmọ Yorùbá lè bá rọ́yìn ọ̀rọ̀ wa kò lè ever work because research wa máa wà clean a máa lè display in anywhere jẹ́má bínú ibi tí bàbá Délékè lọ yẹn kí n kàn sọ díẹ̀ bẹ́ẹ̀ káwọn èèyàn wa tó láǹfààní àti tẹ̀síwájú Ádámọ̀ ká tó dá rárá ó ní a ti sọ àsọtẹ́lẹ̀ ẹ mọ̀ pé àsọtẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá gan ó ní ìtumọ̀ ní gbogbo ilẹ̀ ẹni tán pè lásọtẹ́lẹ̀ ó ní ìtumọ̀ ká tó wá sọ ní iwájú adẹ́dà tẹ bá pe Allah ní adẹ́dà wa àsọtẹ́lẹ̀ gbọ́dọ̀ ní ìtumọ̀ tá bá sọ wípé àsọtẹ́lẹ̀ níwájú Yahweh Jehovah ó gbọ́dọ̀ ní ìtumọ̀ kódà nínú Bíbélì àsọtẹ́lẹ̀ ní ìtumọ̀ nínú Kùránì ó yẹ kó ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn èèyàn nígbà tásọtẹ́lẹ̀ ní ìtumọ̀ tí Allah wá sọ àsọtẹ́lẹ̀ tásọtẹ́lẹ̀ rí wá rí bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ ayé òye kíní yóò ó miss kò wá right kò straight kíní yìí ní kélé ó ní kọ́ máa kò straight àsọtẹ́lẹ̀ yìí kò wá láì pẹ̀lú tó ń ṣẹlẹ̀ right now. In the first place ó sọ fún wọn kò fẹ́ dá wọn sórí ilẹ̀ inni ja'ilun fil ardi khalifa mo fẹ́ dá sórí ilẹ̀ kò sọ pé ó fẹ́ dá sínú àgbàjọ náà ó padà sọ pé kí wọ́n lọ bu ìpẹ́ wá lẹ̀ kán dá sínú bíbà yìí kí ni yóò wà láì pẹ̀lú tó sọ ẹni tó bá ti ń sọ pé ẹ mọ́ wò ṣe mi o ọ̀rọ̀ ẹnu mi ni o àbí ọ̀rọ̀ ẹnu mi ni ẹ wo àbí ẹ mọ́ wò ọ̀rọ̀ ẹnu mi o ìṣe mi ni kẹ́ ẹ máa wo alábòsí náà máa ń pè bẹ́ẹ̀ ó lè já
oníjìbìtì God so good nígbà tó dá wọn síbẹ̀ tán ló tún padà sọ fún wọn pé wọn á kú náà tó kú yẹn náà tún yé e. Èmi sọ kínní kan níjọ́ wo bóyá last week lórí program Amadéleke àbí ẹnìkan àjọ wa ń bẹ̀ṣà pé aláàyà Ádámù àti Éfà ní wèrè ni kí ẹ̀ dẹ̀ kọ̀ pọ̀ lọ wa pamọ́ kí ẹ mọ̀ pé ní báyìí sìn ẹni tí ó bá wà ní hòhò tí ó mọ̀ pé hòhò ló ń wà ṣé mọ̀ pé wèrè ni a máa fi wé kí ẹ̀ wà hòhò kú mọ̀ ní títì kó mọ̀ pé hòhò ló ń wà kí la máa pè orúkọ wo la máa fún madman o madman o madman o. madman o madman o madman o so ó wá jẹ́ ká máa láyé ìwà ní hòhò láì mọ̀ pé hòhò làwọn wà àwọn tó pè láwòrán títí ẹ ṣé hòhò ni wọn náà wà ní tọgbọ́n orí wọn tí ò fẹ́ kí wọ́n níyẹn náà padà ní pẹ̀lú láì míì tọgbọ́n orí wọn yẹn wá padà jẹ́ kán lè faṣọ bóra. Anyway padà sórí ọ̀rọ̀ ejò ìwòsàn ní ejò gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ kódà àwọn gan ló sún ọmọ ẹ̀ dáadáa mọ̀ débi tá a dé yìí bóyá hòhò làbá wà àbá sọ pé kò bá tẹ́ wa lọ́rùn bóyá àwọn àbá títí ju méjì lọ bóyá èmi àti yín ọ̀bá tó jọ àbá títí wáyé bóyá àbá títí exist àmọ́ ṣá díẹ̀ gradually òótọ́ máa hàn síran Yorùbá ntẹ́mi kan máa sọ ni wípé wọ́n ṣe ní tó pamọ́ tó pọ̀ lọ́dọ̀ wọn tí wọ́n ṣẹ́kọ̀bò tí wọ́n fi pamọ́ fún wa yà wá náà ní tó pọ̀ lọ́dọ̀ wa tí wọ́n mọ̀ ẹ̀já padà lé o. Mo wo fídíò kan recently tí bá interview máa yẹn gbogbo wa náà la máa ti rí tán bí léèrè wípé báyẹn sọ wípé àwọn kan wá bòun lè jà maybe 14 àbí 12 in number pé òun wá sọ wọn pé irọ́ o bí egun bá wọnú aṣọ ìpàǹdà bàdé bá gorí àbá ìpàǹdà ni àìrọ̀ ọ̀rọ̀ inú yín kó padà ntẹ́ torí ẹ̀ kó bọ̀ kádà wá padà ìran bàbá ńlá bàbá wa ní mọ́ sọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ ẹni lásán báyìí ó dẹ̀ máa correct nǹkan ọ̀rọ̀ ẹni lásán báyìí dẹ̀ máa act èyí tí wọ́n fi ń torí ẹ̀ pé Allah ní Allah náà nìyẹn wípé wà ẹ̀nà mọ́ ẹ̀kú lúlá kan fa ẹ̀kún tó bá ti sọ̀rọ̀ báyìí yóò ṣe àwọn bàbá alágbára tó yẹ pé tó bá ti sọ̀rọ̀ báyìí ó dẹ̀ máa ṣe. bọ̀ wọ́n rí wípé agbára wa yìí kò síran kankan tó nírú agbára yẹn tàbá ti sọ̀rọ̀ báyìí ó ní tí wà jẹ ó ní tí wà wá débẹ̀ ó ní tí wà gbé sínú débẹ̀ tó bá ti wá wà lára ẹ kó kàn wí náà ni mọ́sọ̀ láìsà àfàìṣẹ́ nínú lárúbáwá ní kíní kan mọ̀ kọ́sàmọ̀ mọ̀ lámúyàrá bí mọ̀ yàrá àrà owó mọ̀ yẹ̀dùnú ilé yìí mọ̀ náà wà ìksàm kọ́sàmọ̀ mọ̀ lámúyàrá bí mọ̀ yàrá àti ẹ̀fín tí ó ti ṣẹlẹ̀ ẹ fi ṣàpèjúwe tí ó ti ṣẹlẹ̀ ẹ fi àwọn nǹkan kan wéré àwọn nǹkan kan kó lè bá mú àwọn nǹkan kan wá ẹ sọ wípé irọ́ ìkọ́ ìkéjò ìkọ́ ìkọ́bálá kò ló fi nílẹ̀ díẹ̀ tó kó ìmọ̀ bọ̀ àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu ó kò ní jagun ògbó ọmọ bọ̀ ẹ kàn fáwọn nǹkan kan jọ àwọn nǹkan kan ẹ kàn fáwọn nǹkan kan wéra wọn kẹ́dẹ̀ pàṣẹ lé lórí ó dẹ̀ máa ṣẹ bọ àwa náà ní tó pọ̀ táwọn náà ò rí ẹ padà sílé ẹjá padà sílé ẹjá wá agbára wa ẹjá lò ó ká fi ṣe dáadáa a lè fi produce ní tó dáa a lè fi dákún inú ìgbésí ayé inú ìṣẹ̀lẹ̀ ayé wa tó dẹ̀ máa act ọlápá àti ìpadà lè kò tí ì pọ̀ tó bá ti pọ̀ báyìí tàbí ipa tí ń lò láàrin ara wa ọpọlọ wa sọ ń tá a máa fi ṣe fún wa tí ó ràn society wa lọ́wọ́ you have the brain ọpọlọ tí wọ́n fi generate kìíní yẹn ọpọlọ tí wọ́n fi create ẹ̀ ọpọlọ yẹn náà la máa fi create tó máa wúlò fún ẹ má bínú ṣé kí ilẹ̀ rò kó ń start mọ́tò ni ṣé kí ilé ìdá mọ́tò start ni ó dà kí ìtẹ́fi sẹ́nu mọ́tò yẹn tó bá kàn mọ́ lẹ́nu ooo ṣé kí ilẹ̀ rò kó ń start mọ́tò ni. a ní ọpọlọ tá lè fi build tá lè fi àwọn agbára wa sọ gbogbo nǹkan tá à ń rí lẹ́nìí tí ó ń ṣiṣẹ́ tó ń wọ́ọ̀kì fún wa tá à ń lò tí agbára wa ò ká láti ṣe a ní agbára tó lè ṣe ní tó jù bẹ́ẹ̀ lọ. àmọ́ torí àwọn àgbàlagbà pọ̀ lórí ètò ní adákẹ́ báyìí ní bàbá ọlá tó yẹ iṣẹ́ wa ń bẹ̀ sà. àti rí àwọn mùsùlùmí. mo wà ń bí bàbá mi kó gbólóhùn láti àárọ̀
bàbá ètò láyé àbẹ́tò láyé tí bàbá Ọlátòyè bá ti sọ̀rọ̀ tán yìí náà lè mọ lọ sí ibi tẹ́fẹ́ ká lọ yẹn. mo gbọ́ àwọn kọ̀ọ̀kan arákùnrin aládé yìí nǹkan ṣáà ti sọ̀rọ̀ ni. ṣé mùsùlùmí ni wọ́n ni aládé. tó yẹ sọ̀rọ̀ tí yẹn àdín lọ. mo fẹ́ ká kíyèsí àwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ sọ ní bàbá Fáyemí Geography ni mo sọ nípa àwọn èèwọ̀. ṣé ẹ mọ̀ pé àwọn bàbá tiwa wọn ò kọ́ wa pé ẹni tí ó bá gbé ẹmu lọ sílé Ọbàtálá pé nǹkan kan máa ṣe ìwọ ló máa dán wò kó tó mọ̀. àmọ́ àwọn ọmọ Lárúbáwá àwọn ń pààyàn nítorí orógbó. kẹ́ bá mọ̀ pé ìyàtọ̀ wà láàrin àwọn ẹni oríṣàdá tiwa gan yàtọ̀ sí sìgìdì yẹn. kò sẹ́ni tó máa sọ fún ẹ pé tó o bá gbàdín lọ sí di èṣù àjọngọ́lọ̀ ọkùnrin kò sẹ́ni tó máa sọ fún ẹ pé má gbé lọ ṣèbí wọ́n ló fẹ́ lọ dẹ̀já. kẹ́ bá mọ̀ pé àwọn yẹn tún over super power ju sìgìdì wọn lọ. bí àwọn dúdú wa ṣe wá máa ń ronú most especially ní ìsàlẹ̀ ń bí láàrin àwọn ọmọ kóòtù òjìire ló máa ń yà mí lẹ́nu pẹ̀lú ẹ̀sìn àtọ̀húnrìn wa tí wọ́n á dẹ̀ máa ródòdó ọ̀rọ̀ tí wọ́n á dẹ̀ tún máa torí bọgbó. adániwáyé the supreme being kò lè ní èèwọ̀ rárá kí ló fẹ́ fi ṣe ìfẹ́ ni kí ló fẹ́ fẹ́ èèwọ̀ ṣe òun ló dájá òun ló dági ó dági orógbó dági wúro ó dági gbogbo nǹkan tí nǹkan tó wúlò fún wa káàrọ̀ òjìrì ló dá kí ló fẹ́ fẹ́ èèwọ̀ ẹ̀ ṣe ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé báyà àwọn ará bíi yóò mọ̀ pé ìmọ̀ máa padà dì báyìí wọn ò mọ̀ pé lè máa padà mú bá wọn báyìí. mo ń bá ẹnìkan sọ̀rọ̀ kí n tó sáré ṣe fídíò mo sáré lọ sí Ìkẹjà láàárọ̀ mo bá rí àwọn ọkùnrin mẹ́ta bí mo ṣe rí wọn mo ti mọ̀ pé ó dàgbọ́n bọ̀ láti ibi tó ti lọ kéwù tọrọ jẹ ni. so mo wá dá márùwá yẹn dúró mo fẹ́ kó sáré gbé mi nìkan tẹ́lẹ̀ torí mo wà press bọ̀ ó ṣàdí pé àwọn yẹn ti bọ̀ bó ṣe wọlé nìyẹn ẹ mọ nǹkan tó ń sọ bàbá mi wọ́n máa ń pariwo ni mo ní láti gbé ìkan kúrò ńbẹ̀ kó lọ síwájú torí bó ṣe ń fọn itọ́ sí mi lára yẹn o yóò sì mọ ṣe bí pé òun nìkan ló ní kan yín mọ̀ yóò sì mọ ṣe bí pé òun ló ní mọ̀ á sì mọ lọ́ọ̀dẹ yóò sì mọ láwó lé wa lọ́wọ́ mo ń kọ fún ẹ ṣáà mọ àwọn ariwo nuisance mo wá ń rò sínú pé ẹ ti gọra yín mo gọra mi ẹ mọ inú kan bí mo wá rò àwọn akéwù tọrọ jẹ ẹ ń bì. mo wá rò sínú pé odidi ọkùnrin èmi wá iṣẹ́ lọ mo wá bí mo ṣe máa wá dúró ìgbà kí n tiẹ̀ lè rí iṣẹ́ láàárọ̀ kùtùkùtù ẹ̀yin jí lọlé olówó ẹ lọ ṣàdúrà ìyọnu kan fún ẹ wá ń ké fò nínú márúwá ẹni tó yẹ̀yìn jẹ ti yẹ̀yìn jẹ àwa la wá ń pariwo lé lórí mo wá imagine kiri yẹn bó ni ọkùnrin mẹ́ta tó san ogun ṣe máa jí nídàjí tí wọn ò dẹ̀ ní ojú tì kálẹ̀ tó máa tún sọ̀rọ̀ ọ̀rọ̀ bìyẹn dá jáde ní ìta gbangba confidently àwa náà nímọ̀ mọ́ àwò kí ni ìmọ̀ tó wà lórí àwọn mẹ́ta yìí bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ máa níyàwó ńlé ó lè jẹ́ méjì tàbí kẹ́ tó ní àlè níta ẹ wá ń pariwo bí mo ṣe mọ̀ pé nǹkan ti ṣe àwọn ọmọ èèyàn dúdú àwọn ọmọ kó tójú tó ń ṣe mùsùlùmí nǹkan ti ṣe wọ́n mo dẹ̀ mọ̀ pé gbogbo owó tán pariwo lé lórí yẹn ò lè tó 10,000 tó fi yàn wọ́n jẹ èwo bíi tí wọ́n sọ lé ayé ara wọn dàbí ọ̀lẹ ó dẹ̀ wá sọ gbogbo àwọn ọmọ kó tójú di dáradáradá láì lè ronú. Elédùmarè máa gbà wá o a máa pariwo náà báyìí ní because tá a bá ń ṣe díẹ̀ yẹn ó ti ń rinlẹ̀ ọbọ̀ díẹ̀ yẹn ò tí ì já àwọn èèyàn kúrò báyá ká tún máa hard nǹkan kan mọ̀ pé káwọn èèyàn wa máa discourage àwọn ọ̀lẹ yìí tá a bá ń discourage àwọn ọ̀lẹ yìí tó bá wá sílé oníkòmọ tó wọn bá jẹ́ kán ráyè jókòó tí bàbá oníkòmọ fún wọn ní 2,000 tó máa ń lọ báyá àwọn kìíní yẹn máa ṣí wọn létí kí a lè kúrò ní oko ẹrú yìí because àwọn réèdì tí àwọn àfáà yẹn fi pọ̀ báyá nítorí pé mo ń gbé Agége ń bí ló fà á o réèdì tán fi pọ̀ ewu sì ń bẹ lóko ló ń gẹ torí àwọn àgbà tó ti di pé almost 40 years tí ò dẹ̀ ṣiṣẹ́ kankan rí láyé. ẹ wo ẹ jẹ́ kí bàbá ètò láyé gbóhùn sókè mo bí ó